Olúgbàbí kò kúrò, ó ní òun yóò ja ìjà yìí tán. Ìjà yìí lọ títí nígbà tí ó máa di ọdún kẹjọ ìlú Òwu ó ṣubú. Kódà wọ́n gba gbogbo agbára ìlú Òwu. Yorùbá bọ̀, wọ́n ní bí ẹ dóhùn kẹ́bìrì yìn, Òwu la kọ́ dá. Ẹ káàbọ̀ sí ìtàn àti àlọ́ ilẹ̀ Yorùbá. Èmi ọmọ yín náà ni Àrẹ̀lẹ́wà Ìmọ̀láre oní sítórì. A ní ohun tóyìnbó ò ní, ọmọ pupa bí ọ̀lẹ̀lẹ̀ awẹ́. Ẹ káàbọ̀ sí ìtàn àti àlọ́ ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí. Ní gbogbo ọjọ́ Monday ní aago 7 alẹ́, ẹ máa pàdé mi lórí Motherland Reality TV bí a ṣe máa gbé yín débẹ̀ pẹ̀lú ìtàn aládùn, àlọ́ tí ó sweet tó dùn, pẹ̀lú èyí tó ń kọ́ni lọ́gbọ́n àtàwọn èyí tó tọ́ka sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Lónìí, a mú ìtàn wá láti ìlú Òwu. Ìtàn yìí jẹ́ ìtàn tó lágbára díẹ̀. Torí náà, ẹ bá mi wá nǹkan fìdílé torí lálẹ́ yìí ó gbóná kódà ó sọkútù ọ̀wọ̀. Tí a bá wo ìtàn ilẹ̀ Yorùbá tí a ti dárúkọ ìlú Òwu, ìtàn wa ò tíì pé. Torí ìlú Òwu ó jẹ́ ọ̀kan lára àwọn ìlú tó lágbára nígbà ayé kọ́rin-kése. Ìlú náà ní àwọn akọni, ó ní àwọn jagunjagun, kódà ó ní àwọn alágbára ọkùnrin àti obìnrin. Bàbá wò nínú ìtàn sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Òwu lọ pín káàkiri ilẹ̀ Yorùbá. Ó nídìí torí gbogbo nǹkan ló nídìí ní ilẹ̀ Yorùbá. Èyí wá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ó fi mú ìlú Òwu túká. Ká tó wá sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, báwo gan ni wọ́n ṣe dá ìlú Òwu? Orúkọ ẹni tí ó tẹ̀gbẹ́ Òwu dó ni Ajíbọ́sìn, èyí tí a mọ̀ sí Àsùnpìngbàdé. Ìkan nínú àwọn ọmọbìnrin Odùduwà ni ó bí Ajíbọ́sìn. Ọjọ́ náà, gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀, ìyá Ajíbọ́sìn gbé ọmọ lọ kí Odùduwà. Ọmọ náà wá ń bá Odùduwà ṣeré, ló fọwọ́ kan adé wọn. Odùduwà ní bóyá o dẹ̀ fẹ́ràn adé mi, ló bá mú adé náà ló bá dé sí ọmọ náà lórí. Wọ́n dẹ̀ fẹ́ gbà padà, ló bá bẹ̀rẹ̀ sí máa sọ pé wọn ò lè gba adé ní orí o. Ìgbà tó tún sùn tó tún fẹ́ yọ adé náà, ọmọ náà tún bẹ̀rẹ̀ sí ní máa sunkún. Odùduwà wá ní kó filẹ̀, á jẹ́ wípé ó fẹ́ gba adé nìyẹn, ọmọ adé. Nígbà tó yá, ọmọ náà bẹ̀rẹ̀ sí máa fi adé ṣeré káàkiri Ilé Ifẹ̀. Odùduwà á pe ìyá ẹ̀ kó gbé ọmọ yìí lọ sí ìlú bòmíì. Ó fún wọn ní àwọn ohun tó fi ń jọba pé kọ́mọ náà máa lọ darí ìlú bòmíì. Ìdí nìyí tí wọ́n fi ń pe Ajíbọ́sìn ní Àsùnpìngbàdé. Ajíbọ́sìn ló tẹ ìlú Òwu dó. Lẹ́yìn tí Ajíbọ́sìn lọ síbi tí àgbà rè, àwọn oríṣiríṣi ọba ń gorí àlééfà. Ìlú Òwu ó jẹ́ ìlú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá máa ń bẹ̀rù. Kò sí ẹni tí ó fẹ́ gbéná wojú idà wọn. Ó wá ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ọjọ́ kan ní ọjà Apòmù. Ìlú Apòmù ó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní Apònífá. Adàláwọ̀nù ọ̀pẹ̀lẹ̀ tó yẹ kó tún fi ṣàtọ́nà ajágbé lọ. Èwo là á tún ṣe báyìí? Ìlọ́yà oníbodè Apòmù. Apòmù bíntín ọkọ ìlú bàǹtà. Lóòótọ́ ìlú Apòmù jẹ́ kékeré, ṣùgbọ́n ìlú Apòmù jẹ́ ìlú tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìtàn ilẹ̀ Yorùbá títí dìsín. Ọjà ńlá kan ń bẹ ní ọjà Apòmù.
Oríṣiríṣi ohun ló máa ń tà ńbẹ̀. Wọ́n ń ta nǹkan ogun, nǹkan ìjà, ìbọn, kódà wọ́n ń ta ẹrú. Ó wá ní ọjọ́ kan, ará obìnrin Ìjẹ̀bú olówó alágbára, ó lọ sí ọjà Apòmù, ó lọ ra ata. Ó ra ata lọ́dọ̀ arákùnrin tó wá láti Òmi. Nígbà tó ra ata náà tán, tó délé tó kata, ó rí i pé ata náà ò pé gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ó padà lọ sí ọjà Apòmù láti lọ bá arákùnrin náà. Ọ̀rọ̀ náà bá di àríyànjiyàn. Díẹ̀díẹ̀ ló di èdèàìyedè láàrin ará Ìjẹ̀bú pẹ̀lú ará Òwu. Inú ọjà Apòmù yìí ni ìjà ti bẹ́ sílẹ̀, tó jẹ́ wípé àwọn ará Òwu wọ́n dìde wọ́n pè lẹ́yìn ará Òwu ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn ará Ìjẹ̀bú wọ́n dìde wọ́n pè lẹ́yìn ará Ìjẹ̀bú ẹgbẹ́ wọn. Ẹ ò lè gbàgbọ́ wípé ọ̀rọ̀ yìí fa ogun ńlá. Kódà ogun náà ọdún 7 lógun náà fi ṣẹlẹ̀. Àwọn ará Ìjẹ̀bú, Ifẹ̀ àti Ọ̀yọ́ ló parapọ̀ ló dìde ogun sí ìlú Òwu. Ó wá ní arákùnrin kan, ọ̀kan lára àwọn jagunjagun ilẹ̀ Òwu. Jagunjagun ńlá ni, alágbára ni, akọni ọkùnrin ni. Orúkọ rẹ̀ ń jẹ́ Olúgbàdí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin akíkanjú àwọn ará Òwu wọ́n ti sálọ nígbà tí ogun náà tó ti ń pé ọdún 4, ọdún 5, ọdún 6. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti sálọ. Ṣùgbọ́n Olúgbàdí ó pinnu wípé òun ò ní sálọ, òun yóò jà fún ilẹ̀ òun. Nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi ebi pa àwọn ará ilẹ̀ Òwu. Gbogbo ọ̀nà tí wọ́n fi lè gbà láti gbé oúnjẹ wọ ìlú náà ni wọ́n kó àwọn akọni sí, àwọn jagunjagun. Torí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Òwu wọ́n kú nígbà tí wọn ò rí oúnjẹ jẹ. Ṣùgbọ́n Olúgbàdí kò kúrò, ó ní òun yóò ja ìjà yìí tán. Ìjà yìí lọ títí nígbà tí ó máa di ọdún 8, ìlú Òwu ó ṣubú. Kódà wọ́n gba gbogbo agbára ìlú Òwu. Ìgbà yìí náà ni Olúgbàdí wá ṣubú lójú ogun. Ó wá sọ wípé Òwu yóò dìde, torí kì í sùn láì dìde. Òwu ò ní sùn títí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rèé o ní ọjà Apòmù tó fa ìṣubú ìlú Òwu. Tó ẹ̀yin ará ilé, tá bá ṣì ń wo fọ́nrán yìí dídí di àsìkò yìí, ìyẹn túmọ̀ sí wípé ẹ gbádùn ìtàn tí mò ń sọ fún yín nìyẹn. Ẹ bá wa like, ẹ share, kẹ́ follow. Ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ bá wa like, ẹ bá wa follow. Tó ọ̀rọ̀ yìí wá di ọwọ́ ẹ̀yin àgbààgbà, ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá. Kí wá nìdí tí àwa Yorùbá fi ń bára wa jà? Torí láì ìgbà tí ìlú Òwu ṣubú, àwọn tó bá wọn jà náà ni wọ́n padà gbà wọ́n nígbà tí ìlú Òwu ṣubú. Ìdí nìyí tí ẹ bá dé Ìjẹ̀bú, ẹ máa rí Òwu Ìjẹ̀bú. Tí ẹ bá dé Ifẹ̀, ẹ máa rí Òwu Ifẹ̀. Tí ẹ bá dé Ìbàdàn, ẹ máa rí Òwu Ìbàdàn. Bẹ́ẹ̀ ni a tún ní Òwu Ẹ̀gbá. Òwu pọ̀ káàkiri. Kí wá ní ìdí tí a fi jà? Tó jẹ́ pé tí a bá jà tán náà, àwa náà la máa padà gba ara wa lẹ̀. Ó wá dọwọ́ yín, ẹ bá wa tẹ ìdáhùn yìí sí comment section kí a máa bá ètò lọ. Lẹ́ẹ̀kan sí, èmi náà ni Bọ́láńlé Onísítórì. Àníbù tó nìbò ní ọmọ pupa bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ́. Mo wá fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin ará ilé wípé ó dìgbà.